ní ọjọ́ tòní mo fẹ́ gbà wá nímọ̀ràn láti lè jẹ́ kí a jẹ́ akínkanjú. Ìtàn jẹ́ kó yé wa pé ìran àwa Yorùbá ìran akíkanjú ni wá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ yanjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ gbà wá nímọ̀ràn láti lè jẹ́ kí a jẹ́ akínkanjú. Ìtàn jẹ́ kó yé wa pé ìran àwa Yorùbá ìran akíkanjú ni wá. Àmọ́ ní ayé òde ìsìn, ariwo pé mi ò lè wá kú, òun ni ọ̀gọ̀rọ̀ wa máa ń pa. Èyí dẹ̀ ló fa ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn sí wa, àgàgà lẹ́yìn orílẹ̀-èdè wa Nàìjíríà, politically, socially àti gbogbo ohun kìíní. Ẹ jẹ́ ká gbìyànjú láti lè jẹ́ akínkanjú. Jíjẹ́ akínkanjú èyí ò mean ní wípé èèyàn ń ṣàyà gbangba síkú tàbí èèyàn ń tìyàn láti lọ ṣe nǹkan tí kò dáa. Tí a bá wo gbogbo àwọn tí ìwé ìtàn rántí wọn lénìí, àwọn tó jẹ́ akínkanjú ni. Látayé àwọn baba ńlá wa, àwọn Ògún ni, Ọ̀rúnmìlà ni, Ọbàtálá ni, Odùduwà ni. Àwọn náà ń gbé ayé bá ṣe ń gbé ayé ìgbà yẹn tí rò pọ̀. But àwọn tí orí ṣàdá, the greatest one, di àwọn tó jẹ́ pé the special one. Ẹ̀yìn pé nítorí Ọlọ́run ṣàwọn dá, ó náà nǹkan táwọn náà ṣe tó jẹ́ kó tayọ ẹgbẹ́ wọn. Òun náà ni lọ́dọ̀ àwọn Christian, ọ̀rọ̀ Jesus Christ. Òun ni lọ́dọ̀ àwa Muslim, ọ̀rọ̀ Prophet Muhammad. So ìwé ìtàn rántí gbogbo wọn ni. Tàbá tó wá dárúkọ ní ayé tiwa, gbogbo the likes of bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, bàbá wa Fẹlá, gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ tí mo lè rántí gbogbo wọn tán. Nǹkan tó ṣe ló jẹ́ kí ìwé ìtàn rántí wọn. So mo fẹ́ rọ̀ wá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ akínkanjú. Ní ohun tó dájú ni wípé death is inevitable. Àtẹni tó ṣojo, àtẹni tí ò ṣojo, gbogbo wa la máa kú. So ohun tó certain ni. Ẹ̀rí bọ́yé máa ń kí àwọn ẹ̀ṣọ́, orí mi á dẹ̀ máa wú. Ẹ̀rí bọ́yé máa ń kí àwọn ẹ̀ṣọ́ pé iwájú ni ẹ̀ṣọ́ kò yìí ti ń gbọ́fà. Èyí tó bá gbọ́fà lẹ́yìn, wọn ní sí ẹ̀ṣọ́. So ẹ jẹ́ kí èyí ká ṣáájú bẹ́ẹ̀ lọ. Kò ní tí àsìkò ikú bá máa dé, kò ní ká wa mọ́. So ẹ jẹ́ ká ṣe nǹkan kan sórílẹ̀-èdè wa, sínú mọ̀lẹ́bí wa, ká fi lè rántí. Nígbà tá a ti mọ̀ pé death is inevitable. Kò ń ṣe pé gbogbo ẹ̀dá tó bá ti wáyé yóò máa tọ́kú wò. So ẹ wo gbogbo àwọn doctor tí ní during COVID-19, forever and ever ni ìwé ìtàn máa rántí wọn. Àwọn tó wá ṣe nǹkan kan náà, wọ́n yẹ kó bí doctor nìkan ló kù, individual tó kù pọ̀. So a máa bẹ̀rẹ̀ wa nítorí a máa jẹ́ akínkanjú jura wa lọ. View àti mentality wa dẹ̀ máa yàtọ̀ síra wọn. Ohun tí èmi ti rí ní lélẹ̀, kò ń ṣe gbogbo nǹkan lówó. Gbogbo wa kọ́ la máa lówó láyé, gbogbo wa kọ́ la máa lókìkí, àmọ́ gbogbo wa la máa tọ́kú wò. So ìgbà tí a ti lè mọ̀ pé ohun tó 100% certain ni, tí a bá lọ legacy wo la fẹ́ filẹ̀. Èyí ni ohun tí mo ní kí n wá sọ̀rọ̀ lé lórí fún gbogbo àwa ọ̀dọ́, fún àwọn bàbá wa. Tá a bá fẹ́ ní great society, ẹ jẹ́ ká ní láti jẹ́ akínkanjú. Ìlú òyìnbó tá wà yìí, Nàìjíríà gan táwọn èèyàn wà, àwọn kan ló sacrifice tí Nàìjíríà fi remain bẹ́ẹ̀ yẹn, tí ìlú òyìnbó fi rí báyìí. So tá a bá wá dáṣà pàlè wá kú àbí pé nǹkan tẹ́ni yìí sọ kò yé wa, àbí kí lèèyàn sọ tí nǹkan bá ti ṣẹlẹ̀ à ń ṣojo ní gbogbo ìgbà. Èyí ò dáa tó. Ó máa bẹ̀rẹ̀ láti inú mọ̀lẹ́bí wa ni. Ẹ jẹ́ ká jẹ́ akin
láti lè jẹ́ kí àwọn èèyàn náà máa wò wá láwòkọ́ṣe. Èyí lọ̀rọ̀ ìyànjú àti àkíyèsí tí mo ní kí wọ́n pè wá sí lọ́jọ́ tòní. Ẹ ṣé gan.